ẹ ṣọ́ra fún wọn o. Àní ẹ ṣọ́ra fún wọn o. Àwọn ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ tí wọ́n fojú dọ̀rẹ́. Ẹ máa ṣọ́ra fún wọn. Kàkà kẹ́bẹ̀yàn sọ, ẹ máa bá nù yín sọ. Ẹ kú ojúmọ́ nù ilé yìí o. Ẹ kú ìyálẹ̀ta nù ilé yìí o. Mo kí oyún inú, mo kí àṣẹ ẹ̀dí o. Ọmọdé inú ilé yìí mo kí yín. Àgbàlagbà inú ilé yìí mo kí yín o. Á dára fún wa, kò ní dàálẹ̀ fún wa. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre o. Bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Kí la fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí? Ìtumọ̀ àlá béléngá ìdùn. Owó níná ojú agbo tí wọ́n máa sọ pé òun ṣènáwó, wọ́n wá ná òun lówó, wọ́n wá ná òun lówó rẹpẹtẹ. Kí ni ìtumọ̀ àlá yìí? Bẹ́ẹ̀ lọ́dún ìbá jàmàlà tó yó tán. Àníkẹ́ni kẹsàn-án tẹ́nìkan ṣe fẹ́nìkan nǹkan ayọ̀kan ni wọn ò ní ṣe fún ọ ṣùgbọ́n ohun tó ju mẹ́wàá lọ wọn ó ṣe fún ọ. Ayé ò ní tú omi ata tábà fún wa. Ayé wọn ò ní fi omi ata tábà fún wa. Ìka ènìyàn kò sọ́nà tí wọn ò lè gbàgbá ògo ẹ̀dá. Wọ ológo ni kò má fògo rẹ̀ tọrẹ. Àlá ọ̀gọ̀ ẹni tọ́lá là lọ́gọ̀ o. Ńgbọ̀ lálà tọ́lọ́run ti fi ohun tí ọ̀sẹ̀lẹ̀ hàn ẹ́. Kò sì dákọ́ léra. A kì í wora ẹni níran o. Ẹ wá wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kájọ gbọ́ ìtumọ̀ àlá yìí lóní bẹ́ńgá. Ẹ wá nǹkan fìdílé. Ẹ̀yà ara àánú léyìí ayé ò ní mú wa, wọn ò ní mú wa tọmọtọmọ, wọn ò ní fokùn ayé dè wá. Ayé ò ní mú wa, wọn ò ní dè wá, wọn ò ní dè wá tọmọtọmọ. Ayé burú o, ọmọ Bani Ádámọ̀. Kásá máa ṣe dáadáa. Ẹ̀yin ìyá ẹ má fọmọ yín lẹ̀ o. Ẹ̀yin ọmọ ẹ̀yin náà sì má wòra yín níran. Má gbójúlé pé torí ipò oníyàwó tí ní wọ́n sọ lọ́kọ̀ rẹ wá sáyé ni wọ́n wọ̀ ọ́ wá sáyé lásán ni. Ìwọ náà tún ara rẹ bí. Ọ̀gbọ́n àníwọ̀ náà tún ara rẹ bí. Tí ayé bá náwó fúnni lójú oorun. Ó léwu o. Aláìjẹ́ ọ̀nà tí àwọn ìka ènìyàn fi máa gba arísìkí ayé ẹni. Ṣùgbọ́n sọ́nà àbáyọ ń bẹ ń di àláyè, ọ̀nà àbáyọ wà. Kí lẹ́nu mo wí? Ẹ béèrè pé ǹjẹ́ ìtúsílẹ̀ wà lórí àlá yìí? Ó wà. Àpẹẹrẹ wo lèèyàn máa rí tí èèyàn bá lárú àlá yìí? Ẹni títí ń rí jẹ, títí ń rí mu.
yóò wá dàbí ìgbà tí èèyàn bá gbé omi kaná ṣé àpé tí èèyàn bá gbé omi kaná tó bá ti hó téèyàn tètè sọ yóò máa gbẹ díẹ̀ 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 títí tí ó fi gbẹ tán. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi orísun arísìkí yín ò ní gbẹ o, orísun ìgbàjẹ ìgbàmú yín kò ní dí o. Gbogbo ẹni tó bá lóhùn ó dínà láyín ọ̀nà yóò dí mọ́. Gbogbo ẹni tó bá lóhùn ó dínà láyín ọlọ́run ó fòkùn dè é mọ́lẹ̀ kò ní lè yóò fi àárẹ̀ dè é mọ́lẹ̀ àárẹ̀ tí ò ní bọ́m̀bẹ̀ lọ́lọ́run ọba yín fi dè é. Àláyé wọn fi gbarísìkí ayé ẹni ni débi pé gbogbo nǹkan wàá dàrú pátá fọ́tá ẹni. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ọ̀nà máa là fún yín o, ayé ò ní dínà ọ̀la yín o. Kódà aláyìí ọ̀nà tó kú sí pọ̀ rẹpẹtẹ. Tí a bá ní ọjọ́ ìnáwó lọ́ọ̀kan pé wọ́n wá náwó fún wọn náwó fún un àbí èèyàn ní bíi freedom tó fẹ́ ṣe sẹrimónì kan aláyìí ti wá ṣáwájú ọgbọ́n ọdún ni ó fi ṣe o. Ẹni tó bá súnmọ́ tó mọ̀ pé kìí ṣẹni àbọ̀dè wọ mọ́ra ọ̀pọ̀ ọba wọn sọ̀rọ̀ ẹ má jẹ́ wọn ó fowó kàn mí lórí o, àpò yìí ni ó gbé fún ọkọ pé wọ́n máa fowó bẹ́ẹ̀ ẹni ọba tí mọ́ bọ̀ kọ́yìn àwọn wọ́n máa bọ̀ gbà wọ́n má jẹ́ wọn fi kàn án lórí. Ọlọ́run ti júwe fún ọ yí pé àwọn ẹni ibi wọ́n fẹ́ wà ńbẹ̀. Wá ní ọjọ́ ìnáwó lọ́nà ìnáwó kankan ò sí níwájú rẹ ṣùgbọ́n ọlárú àláì ní àsìkò yìí sọra ẹ sínú àwẹ̀ tó o bá ní ọ̀sà tó o lè gbà àwẹ̀ lọ́ọ́ ṣe sàárà ẹ̀yọ. Sàárà wo là á pè ní sàárà ẹ̀yọ ọ lọ ra àgbàdo yọ pọ̀ àbọ́kà bàbà yọ pọ̀ ṣàdúrà sí kọ́pọ̀ kọ fún fáwọn àwọn dábà bí ewúrẹ́ bí ẹyẹlé bí nǹkan kan dà síbẹ̀. Ṣàdúrà nílànà ẹ̀sìn rẹ ó sì yọ ńbẹ̀ ọ̀yọ̀ ayé ò ní mú gbogbo wa ayé ò ní mú gbogbo wa ayé ò ní mú gbogbo wa. Aláyé ò ṣe é wò níran o, aláyé ò ṣe é ṣe kí ni kò ṣe é wò níran. Ọlọ́run yóò máa ṣaláàbò gbogbo wa. Ẹ darapọ̀ mọ́ wa ní WhatsApp group ọ̀fẹ́ ni +23480 3298 3298 +23480 3298 3298 fáfà ẹ̀nẹ́yìn tẹ́ bá wà ní Nàìjíríà 080 3298 3298 080 3298 3298. Tẹ́ bá pe nọ́mbà yìí tí ọba lọ bóyá mi ò sí ní Nàìjíríà tẹ́ bá ti bá mi sọ̀rọ̀ ní WhatsApp màá sẹ́ni nọ́mbà kọ́ńtírì tí n bá wà fún yín. Ẹ jọ̀ọ́ ẹ má fi WhatsApp kọ̀ pè mí o, ẹ sì má fi voice note sílẹ̀ fún mi tí n bá sọ pé kó filẹ̀ má fi ilẹ̀. Torí ọba tó mẹ́sẹ̀gì rẹ tó ń retí pé ń dáhùn mo mọ̀ wípé èmi gan ọ̀ráyè pa máa gbọ́ mẹ́sẹ̀gì máa ń pọ̀ fún mi o, mẹ́sẹ̀gì máa ń pọ̀ fún mi. Tẹ́ bá wá darapọ̀ mọ́ wa nínú gúrùpù yìí tán àfẹ́ stíkà o, àfẹ́ fídíò o, àdẹ̀fẹ́ pa máa gbé líǹkì kan káàkiri pé wọ́n ní tó bá tẹ̀ báyìí ó rówó, wọ́n ní tó bá tẹ̀ báyìí MTN fún wọn ní káàdì àfẹ́ o. Àìbá wa mọ̀ ẹ́ ní àrùn ọjọ́ pípẹ́ tó jẹ mọ́ ewé àtegbò ẹ kàn sí wa àdáyìn lóhùn àbẹ̀fẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé yín ẹ kàn sí wa àdúrà gbogbo wọ́n gbà wá ayé wa kò ní yẹ ẹlẹ́ fún wa. Òjò kí rọ̀kọ́ tà sí ilẹ̀ olóore wo ní tà sí wa o. Òfòlómi ẹ̀fọ́ ṣe o, oṣù olé ní máa ń porí wa níbi o. Òfòlómi ẹ̀fọ́ ṣe ajé ẹlẹ́ni máa ń porí wa níbi òfòlómi ẹ̀fọ́ ṣe. Ogun káwọ́lérí ní báfẹ́ òkété o ti fi káwọ́lérí nígbà alátẹ ogun káwọ́lérí ò ní yálé gbogbo wa o. Ogun káwọ́lérí ò ní yálé ọkùnrin, ogun káwọ́lérí ò ní yálé ẹ̀yin obìnrin o. Kò ní yàdọ̀ àwọn ọmọ wa, kò ní yàdọ̀ àwọn ìyàwó wa, kò ní yálé èmi náà tí mo jẹ́ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ire kàbìtì tí kò máa yálé gbogbo wa. Ọ̀tá àdúrà bàbá ìrọ́pò yìí mọ̀.
alámọ̀ ire o.